ọmọ Yorùbá ó tán àbí ó tán? Ṣé a sọ fún yín? Ṣé a ò sọ fún yín? Ó tán àbí ó tán? Ó tán àbí ó tán? Ó wá padà rí bẹ́ẹ̀ àbí kò padà rí bẹ́ẹ̀? Ọmọ Yorùbá, ìròyìn ayọ̀ lélẹ́yìí, kábíyèsí. Mo sọ fún yín, mo ní alágbẹ̀dẹ tó bá ń lu orin lójú kan ó ní ohun tó fẹ́ mú jáde níbẹ̀. Ọmọ Yorùbá, Mufuty ó ti padà jẹ́wọ́, ọwọ́ ti tẹ̀, ọwọ́ àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ti tẹ̀, ó ti jábọ́, ó ti by mistakenly ó ti sọ tí ò jẹ́ kó sọ, tó sì ti ba ayé ẹ̀jẹ̀. Gbogbo àwọn Fúlàní tó wà lẹ́yìn ẹ̀, ayé gbogbo wọn ti bàjẹ́ báyìí. Ṣé a sọ fún yín? Àwa sọ fún yín pé àwọn ará bí ìwọ òun ṣe mùsùlùmí, alákatakítí ni wọ́n, ajagunbalẹ̀ ni ajagungbàlú làwọn eléyìí. A sọ fún yín, ẹ dá wa lóhùn. Náà ẹgbọ́n nǹkan tí Mufuty sọ, ọ̀rọ̀ yẹn jábọ́ ni o, and it's a leak video. Yes, ó leak ni. Tó bá sọ fún pé nǹkan bẹ́ẹ̀ yẹn lè leak láyé ẹ̀ kò ní believe, but Ọlọ́run fàjùlọ hàn. Ọlọ́run rí pé ẹ̀jẹ̀ tí ó ń ta sílẹ̀ nílẹ̀ Yorùbá on a daily basis, Ọlọ́run rí pé ó ti pọ̀ jù. Òun lọ́lọ́run ṣe lò ó fúnra ẹ̀ láti fi bayé ara ẹ̀ àti kan tó gbé dání jẹ́. Ẹ máa rí pé àwọn kan pariwo ṣẹ̀ríà 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 ṣẹ̀ríà, àṣé ó ní àṣírí tó wà ní ṣẹ̀ríà yẹn. Màá fẹ́ evidence kan wọ̀nyí lẹ́yìn tí wọ́n ti fi kọ ìran yìí. Màá fẹ́ kí gbogbo akájọ flashback sáwọn ọmọ tó jí gbé ní Ọ̀yọ́ state. Ẹnu mi kọ́ lẹ ti máa gbọ́ pé àtíjà lájẹ́, ẹnu mi kọ́ lẹ ti máa gbọ́ pé ìyá baálẹ̀ àjẹ́ ni, ẹnu mi kọ́ lẹ ti máa gbọ́ wípé ìyàwó ọba àjẹ́ ni. Ọmọ Yorùbá, àṣírí ti tú, Mufuty ti jẹ́wọ́. Àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n ti tọ́ ọ̀bọ̀ lẹ́nu, wọ́n ti tọ́ ọ̀bọ̀ lọ́fun, ó ti jẹ́wọ́. Ó ní dandan ní ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá. Ó ní táwọn bá dẹ̀ ti gbé ṣẹ̀ríà kalẹ̀, Sultan Sokoto ló máa jẹ́ olórí gbogbo Nàìjíríà, tó òun lórí ẹlẹ́sìn. Tó bá dé allegedly mi síbẹ̀, tó bá dàbí rọ́ màá fi kankan wọ̀nyí sí kẹ máa rí, kẹ wá sọ fún mi. Ṣé ẹ fẹ́ sọ pé AI lélẹ̀ yàbí kí la fẹ́ pè àṣùṣùà? Ṣé mọ̀ pé sísítẹ̀mù yín nìyẹn? Tẹ́ bá ti ṣe kankan tó bá ti bu yín lọ́wọ́, ẹ wá ọ̀nà kan láti pa ọ̀nà yẹn rẹ́. Mufuty ìbẹ̀rù ló jẹ́ kó jábọ́. Ṣé mọ̀ pé àtìgbà tí wọ́n ti já àwọn ọmọ gbé lọ́yọ̀ọ́, àtìgbà yẹn la ti ń bá Mufuty Olúwo àti gbogbo àwọn alákatakítí ẹgbẹ́ wọn tó kù la ti ń bá wọn fà pèsè. Ẹ̀yin ará bí yìí, ẹ mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ yìí, ó ṣeéṣe kẹ́ mọ̀ nípa ẹ̀. Láti ọjọ́ táláyé ti dáyé, àwọn Fúlàní wọn yálà ìyá wọn ò tó bẹ́ẹ̀, wọn ò láyà láti wọlé Yorùbá, láti ká àwọn ọmọ skul kó wọn lọ sínú igbó whatsoever. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rò pé gọ́vùnà Ṣèyí Mákindé ń parọ́ ni, wọn ò parọ́, ohun tó béèrè fún ló sọ yẹn. Ṣùgbọ́n nígbà tá àṣírí fẹ́ máa tú, ẹ̀yin kan béèrè ṣẹ̀ríà ní ìlú kan, ìlú yẹn gangan tẹ́ ti sọ pé fẹ́ ṣẹ̀ríà tí wọn ò fún yín, ẹ wá kó àwọn ọmọ skul, àwọn tó wá jí wọn gbé wá ń béèrè ṣẹ̀ríà. Ẹ jẹ́ ká lè gbọ́ mo sì máa pín àwọn nǹkan kan fún yín, ẹ ṣe sùúrù. Ọmọ Yorùbá, àṣírí ti tú, Mufuty ti kàbí àjẹ́. Ṣé mi sọ fún yín, ọjọ́ gbogbo tó lè, ìjọ kan ní tolóhun. Wọ́n ti jẹ́ ká mọ̀ wípé ẹ̀yin rẹ̀ wò, téèyàn bá tiẹ̀ máa là lé wa lọ́wọ́ nílé iṣẹ́ ọmọ ìgbìrà ló máa là lé wa lọ́wọ́. Mufuty tẹ̀ wọ́n yóò ṣe Yorùbá, ọkọ ọmọ ìbìrà ni, kò tó wá ń ṣe ìbìrà side of Yorùbá, ìbìrà side of Fulani, àwọn Gàmbàrí kọ̀ọ̀kan yẹn ni. And most of them are even foreigners. We say no to terrorism, we hold on to peace. Nígbà tí gbogbo ayé bẹ̀rẹ̀ sí ní ṣépè fún wọn,
tó ń sọ̀rọ̀ kò bá kún gbèsè wọn, tó ń bá wọn fà á gidi, not physically, tó ń bá wọn fà á ní gbogbo ọ̀nà, táwọn àfáà ń gbàgbé, táwọn àfáà tó ń gbàwẹ̀, tó ń yan náfìlà, tó ń ṣe ìlàtúndì kọ́dírì, tó ń ṣe gbogbo ẹ̀. Àwọn kìrìsìtẹ́nì wọ́n ń ṣèṣòro, wọ́n ń gbàwẹ̀, wọ́n bọ́ Ọlọ́run sọ̀rọ̀, Ọlọ́run jọ̀ọ́ ohun tó ṣẹlẹ̀ má yẹ kó ṣẹlẹ̀ mọ́, ìtòdẹ̀ ti ṣẹlẹ̀ yìí Ọlọ́run bá wa fi òpin sí i, kìnìkan inú àwọn babaláwo wọ́n ń rúbọ, wọ́n ń ṣètùtù, wọ́n ń ṣe oríṣiríṣi nǹkan pésẹ̀, kò ń ṣe pé ká láwọn ọmọ ìgbà nìkan, káṣírí àwọn tó ṣe kó tú, àṣírí wọn ti wá tú báyìí o. Ṣé ti pé ṣẹ̀rí àtọ̀ fẹ́ gbé wáyé, wọ́n fẹ́ fi gbalẹ̀ ní gbogbo ilẹ̀ mọ̀ yẹn tẹ́lẹ̀, but eléyìí ó dárúkọ Sultan Sokoto, máa pè ẹ̀ fún yín tẹ́ máa rí. Ìdí tẹ́ ṣe rí nìyẹn tí olórí burúkú Mufuty ó rí pé iṣẹ́ ti bàjẹ́ ló ṣe ń fẹ́ máa ha mọ́ olóyè Sunday Igboho, because á ti wo tó fẹ́ fún 1 billion ṣe patrova méjì tí wọ́n béèrè, ẹ̀ ti mọ̀ pé àwọn tọ́sẹ̀ bẹ̀rẹ̀ ẹgbẹ́ terrorism àwọn lọ́nà ìdí ẹ̀ ti mọ̀ pé àwọn lọ́nà ìdí ẹ̀ 1 billion ilios méjì ọ̀dẹ̀ máa lọ sọ owó yẹn sí Kòtònú. Ìjọ táwọn Fúlàní ti ń jíyàn gbé, ìjọ ò lọ sọ pé nǹkan lọ sọ owó sàkáǹtì kan yìí. Ẹ gbé gbogbo àwọn ọ̀rọ̀ yìí yẹ̀ wò. By now inú mi ti ẹ̀ dùn torí pé mo gbọ́ wọ́n ní gbogbo gọ́vùnà stéètì táwọn alákatakítí yẹn wà, wọ́n ní wọ́n ti invite tiwọn, wọ́n ti finá mọ́ wọn lábẹ́. Lẹ́yìn tó finá mọ́ wọn lábẹ́ tó bá wọn fà á, táwọn ọmọ Yorùbá gan gbé wọn ṣépè on a daily basis, pépè ẹ̀ lè já wọn. Wọ́n padà láwọn wọ́n jẹ́wọ́, kò ní jẹ́wọ́ kẹ̀, ẹ̀bùn tó ń pè Yorùbá ni. Now ìbẹ̀rù kọ́ máa lọ rán àwọn lẹ́wọ̀n, kọ́ máa lọ ní kọ́ lọ sẹ́ńtẹ̀sì àwọn torí kọ̀kẹ́rẹ́ kan, wọ́n wá lọ bá àwọn tó rán láti lọ́jọ́ ọmọ ìgbéyìí ẹja wálẹ̀. Owó tẹ bèrè yẹn ẹ sọ pé ẹ bèrè ẹ̀ mọ́, ilé ọ̀sẹ̀ bèrè yẹn ẹ náà bèrè ẹ̀ mọ́, owó tẹ bèrè 1 billion ẹ náà bèrè ẹ̀ mọ́. Pé ohun tí ẹ̀kọ́ ní kọ́ ṣe ni wípé àwọn tó jẹ́ olórí àwọn ní prison yard méjì lọ́yọ́ state tí wọ́n ní serious criminal case, very serious one, tó yẹ pé kò jẹ́ kó bọ́ níbẹ̀ títí ayé fi parẹ́, but àwọn òye ní ohun tó jẹ́ negotiation àwọn nìyẹn. Ìdí ni wípé àwọn yẹn ló máa train àwọn ọmọ tí wọ́n àwọn ẹgbẹ́ òye wọn tó ṣẹ̀dá sílẹ̀, àwọn yẹn ló máa bá wọn train ní wọn á wá fi gbà láfíà ilẹ̀ Yorùbá. Olóyè Sunday Igboho dẹ̀ sọ kankan, wọ́n ní táwọn bá wọ onugbọ́n àwọn máa ká àwọn ìjáde kọ̀fáàmù ni. Gbogbo àwọn àfáà olórí burúkú alákatakítí tí wọ́n ń takò kọ́ tí káànsọ̀ ìtọ́ ń takò ìwé ẹkùn, ẹ lọ wo dáadáa, àfàìmọ̀ tọ́pọ̀lọpọ̀ wọn tí wọ́n bá lọ́wọ́ nínú ìjínigbé tó ṣẹlẹ̀ yìí. Because báwo lèèyàn ṣe máa sọ pé ó dáa mo fẹ́ wá gbèjà àwọn ọmọ kéékèèké tí wọ́n kó, mo dá security group sílẹ̀ with presidential approval àti royal father approval, àwọn bàbá lọ́ba gbogbo ilẹ̀ Yorùbá káfàtà wọ́n endorse olóyè Sunday Igboho, wọ́n dẹ̀ recommend ìwé ẹkùn fún security south west. So who are you? Kí ni ìwé ẹkùn ní ṣe pẹ̀lẹ́sìn? Ìyẹn lè fi máa rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pera wọn ní ṣèyí kí ni ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní làákàyè kankan. Ọ̀pọ̀lọpọ̀ wọn ìtò ẹ̀kọ́ fi kàwé Arabic tí ò ní ìtumọ̀ tí ò lè wúlò fún ọ tó máa fi jáde láyé, òun ló ń kọ́. Wọ́n tún ṣe débi pé wọ́n tún ní Boko Haram, that means ìmọ̀ òyìnbó education crime ni. No, education is not a crime. Being educated is a good thing. Wọ́n wá ṣe kí ni wọ́n pè ní crime fáwọn ọmọ yẹn, so that àwọn ọmọ yẹn wọn ni máa bá àwọn ọmọ wọn tó ń bọ̀ fa wàhálà. Ọmọ pé táwọn Haúsá bá kàwé dáadáa, àwọn ò ní lè play game àwọn right. Ọwọ́ ń gbogbo àwọn Haúsá pátápátá ẹ̀ lè rí Fúlàní kan náà nínú àwọn Haúsá tó ń ṣàlùmájìrì yẹn, ẹ̀ lè rí Fúlàní ẹ̀kan ṣọba ìlú wọn.
ajá tí wọ́n mọ̀ tí wọ́n fún lọ́mú ó mà ṣe o ẹja jára wa o ẹja jára wa níbi tá a bá dé yìí. Ìyẹn alákọ̀ọ́kọ́ kí n tó padà wá síbẹ̀ ọmọ Yorùbá ẹja lọ dira ogun bọ̀ ẹja lọ dira now kó tó di pé àtẹ̀bábọ́ sọ̀rọ̀ dira ọ̀dọ́ ti dira ẹjẹ́ fi evidence ràn yín kẹrí kó má dàbí pé aláìsọ ni masbi tv ẹ̀ka kìíní eye opener ní 220 tó bá dẹ̀rẹ̀ kí n kà fún yín ni màá kà fún yín àwọn terrorist lẹ́yìn tí wọ́n jókòó sílẹ̀ lẹ́yìn o náà ẹjẹ́ kí n kà kìíní fún yín àkàmbá eye opener 220 news wọ́n ní in Yoruba land Sharia will stand and Sultan of Sokoto remains the leader tó túmọ̀ sí wípé tó bá ti gba Sharia láàyè gbogbo Nàìjíríà ni wọ́n ti máa rọ̀nù ẹ̀ Sultan Sokoto ló máa jẹ́ olórí wọn tó túmọ̀ sí pé kò ní sí gọ́vnọ̀ mọ́ kò ní sí pírẹ́sidẹ̀ntì mọ́ kò ní sí ìwọ̀n tó ń dé òṣèlú mọ́ ẹ̀yin olóṣèlú yìí ẹ rò dáadáa ṣé mọ̀ pé àìtí ìwọ̀n Sharia ní gbogbo ayé tẹ̀ ń jẹ yìí tó bá bẹ̀rẹ̀ Sharia kò sẹ́ńtọ́ bí aláìyá ẹ̀dá kó náà fẹ́ ṣòṣèlú wọn á lọ bẹ́ orí ẹ̀ ní. Yes wọ́n fẹ́ sọ wá di handicap ẹni ibi tó bá ti gbà wọ́n láyè báyìí wọ́n máa ń ba tìlú yẹn jẹ́ kan lẹ́yìn torí pé àǹgbó ni wọ́n àwọn tí wọ́n ò fọlá tọ́ ní ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn arúgbó ni tó bá wọn ẹ̀yìn lọ́balọ́ba ṣe mọ̀ pé tí Sharia bá ti dé kò ní sí tó ń jọba mọ́ o bàbá wa Ọ̀ní ìrìṣà kábíyèsí Ọ̀ní ìrìṣà kábíyèsí ọba Ọ̀ní ìrìṣà kábíyèsí ọba Adéyẹyè kábíyèsí ọba Ògúnwùsì kábíyèsí o mo tún bá sì kò kí bàbá kábíyèsí ọba Ládọjà Olúbàdàn tìlú Ìbàdàn bàbá wa ọba Olúgbọ́n orílẹ̀ Ìgbọ́n mo kí yín bá mo fi ń kí gbogbo ọba tó kù nílẹ̀ Yorùbá káàfàtà bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé mo kí bàbá wa ọba Aláké ọba Kẹ́ńtà ọba Èjìgbò everybody ọba Àjẹsẹ̀ ọba Thompson gbogbo yín ni mo kí tó yẹ dúró tán mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé tó bá ti dá Sharia sílẹ̀ gbogbo ọba tẹ́ jẹ́ yẹn wọ́n máa scrap gbogbo ẹ̀ àwọn Fúlàní ló máa wá jẹ emir ló máa jẹ Sultan ló máa jẹ kínní tẹ́ bá wò dáadáa àwọn fọ́fadà Sultan Sokoto tá mọ̀ sí Otumadam Fodio àwọn ni wọ́n invade Sokoto tọ́lẹ̀ take over Sokoto kódà gan nínú ìwé kan tí mo kà mo rí bẹ́ẹ̀ pé kò kí ṣe Sokoto gan ló ń pè bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kíní kan empire ni wọ́n ń pè ilẹ̀ àwọn Haúsá yẹn nígbà táwọn wèrè yìí dé ó dàgbé bàtọ̀ dé ni wọ́n náà sọ di Sokoto I don't know how true is that ẹ̀yin tó bá Nàìjíríà nípa ẹ̀ bá mi kọ sí comment section now ẹ wo bọ́ ẹ take over gbogbo northern region àwọn Fúlàní tó ń ṣe gbogbo kíní wọn tó 1 million àwọn tó lè wà ní north wọ́n claim pound 200 million lọ èèyàn tó tó 500,000 wọ́n wá ń kọ́ tó èèyàn more than 200 million more than 300 million population àdìlájú wálé àwọ̀ inú mi dùn fún ìgbésẹ̀ táwọn Haúsá gbé nísì lẹ́yìn tí àwọn Haúsá fún wọn ní ultimatum àwọn Haúsá ti jáde tán báyìí wọ́n ní ultimatum táwọn fún wọn ti expire so therefore Fúlàní ò gbọ́dọ̀ represent bí àwọn ṣe ti lé wọn kúrò lórí ilẹ̀ wọn ò gbọ́dọ̀ bá àwọn fill any political post Hausa or nobody yes from governorship no from senate to local government to councillor level ọmọ Hausa ló gbọ́dọ̀ máa jẹ́ tó bá ti jẹ́ ti north àwọn ò fẹ́ Fúlàní mọ́
lóòótọ́ wọn ti lé àwọn Fúlàní bọ̀ ṣẹ́yìn náà ti wá rí báyìí ṣe rí pé àparọ́ fún yín ó ní anybody tó bá ti tako anybody ló pé o tó bá ti tako ṣẹ̀ríà kọ́ nùnà kọ́ fẹ́ pa tó bá pọ́sibú kan kọ́ pa kọ́ nùnà tiẹ̀ bàjẹ́ tó bá tako ṣẹ̀ríà tàbí tó tako ẹ̀sìn àwọn máa gbé kọ́ nùnà tí ó ń pàṣẹ fún àwọn ọmọ ènìyàn o. And this is not the first time. I think it's high time the governor of Osun State do something about this nuisance. Do something about this olórí burúkú adójútìní. Ó fi ilẹ̀ bìrálẹ̀ ó wá ń dá wàhálà lẹ́lẹ̀ Yorùbá wọ́n ṣépè fún ẹni èdè mú ẹni ó rò pé lè fi gbowó trend dey play ó fẹ́ bá tira ẹjẹ ó tètè ń bá tira ẹjẹ lọ́wọ́ báyìí tó mọ̀ yá èlò lọ fún ẹ tó ń ṣe gbogbo ọmọ tó ń ṣe gbogbo ọmọ ojú ọ̀rọ̀ láyé èlò lọ fún ẹ má gbàgbé mo sọ̀rọ̀ kan tí mo ní a gbọ́ lórí àwọn èèyàn wa tó máa ń sábà fún wa ní confirm information. Now a gbọ́ pé àwọn Fúlàní Kàbà wọ́n ti kó $60 million wọ́n ní wọ́n ná $35 million sí north wọ́n ná 25 sílẹ̀ Yorùbá. Ìjẹ́pọ̀ mi ìsọ́kí bí abẹ́ o ṣùgbọ́n ṣé kò fẹ́ máa dàbí pé olórí burúkú Mufuty wà náà àwọn tí wọ́n sponsor ní South West ṣé kò fẹ́ jọ bẹ́ẹ̀ kò tẹ́ ṣe kò fẹ́ jọ bẹ́ẹ̀ a lè sọ pé bẹ́ẹ̀ gan ni torí báwo lèèyàn ṣe máa wà tákọ̀ máa ronú out of sense out of the box tó yẹ kí gbogbo nǹkan tó máa ń sọ ní tiẹ̀ upside down ló máa ń wà. tó yẹ pé kó máa wà always out of point káwọn ọ̀rọ̀ tó máa ń sọ àwọn ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ tí ò tiẹ̀ jẹ́ kí ti máa gbọ́ tó máa ń kéré gbogbo ọ̀dọ̀ máa sọ bẹ́ẹ̀. Gọ́vnà Adeleke ẹ má ká àwọn ilé bá ti yín jẹ o àwọn ilé máa bá ti yín jẹ tẹ bá gọra yín torí bẹ́ẹ̀ sí díákẹ́tẹ̀ ń dákẹ́ yìí people are now reading it to another thing. wọ́n ti kà sí nǹkan míì ṣé ká sọ pé torí òṣèlú ni àbí kéde. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni wọ́n ti jẹ́ ká mọ̀ wípé Mufuty Iwo is not speaking on their behalf, he is speaking on his own behalf. ṣe máa wò pé bóyá ṣègbẹ́yìn fún ara yín gan-an ẹ mọ bó ṣe ń lọ náà irú yẹn òsára tó fẹ́ fi ń dá lọ́sùn pé lọ́kọ́ máa dìbò fún àbí kọ̀ọ̀kan kò ní irọ́ ni yes so that's it. Now ká tó bọ́ sí ìpele kẹta tẹ bá wò dáadáa ẹ̀rí kó ti rẹ̀ mí gan-an ìṣẹ́yí náà là ń ṣe from one place to another tàbá tó wá ní káwọn èèyàn kẹ́yìn yẹn wá fẹ́ fún wa support àwọn ọmọ àlè ẹranko kan tí wọ́n ṣara wa tọ́ wọn wá láti wá dàrin wa rú wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ mọ̀nàmọ́ná lẹ́nu èyí ni ẹ̀wọ̀n sí I'm not receiving anything from anybody I'm doing because I love my father's land. ọmọ Yorùbá kẹrọ gbà yí dé ká ẹ má wò mí níran mo sọ wípé ibi tí mo wà wọ́n ti lé wa wọ́n ti ta lé ẹ ṣàánú mi ẹ báyìí kọ́ fún mi bu yín ó pè mí kí wá bá yín mi wá bá yín ju kí wá lọ ju ìmọ̀ àbí kí lọ máa gba owó tó jẹ́ kí n gbà lọ́wọ́ àwọn tó jẹ́ kí n gbà gbogbo àwọn làwọn tó fi ń lọ mí ṣùgbọ́n ó pè mí bí mo ṣe ń bẹ́ẹ̀ yẹ èèyàn wa báyìí ju kí n lọ bá wọn ọ̀tá lọ owó tí màá gbà tí mi lè fi tọ́mọ owó tí màá gbà tí èmi lè fi ṣe nǹkan gidi torí wá àwọn owó bẹ́ẹ̀ fi tọ́mọ ọmọ ẹ lè fòṣọ́ lè jẹ́ ọkọ̀ kúkú torí owó èèyàn ṣòwò tó mọ owó ẹ̀jẹ̀ owó ẹ̀mí àwọn tí wọ́n ti pa nílẹ̀ Yorùbá ni. tẹ́ bá wo Mufuty fún ara ẹ̀ rí i pé kò balance mọ́ kò dàbí èèyàn mọ́ ẹ wò dáadáa kẹ́ lọ́wọ́ old picture ẹ̀ rí i pé ó ti di rádaràda ó ti become another thing. Just take a look. Took a focus
straight look at him. Nǹkan tí mo sọ ẹ̀rí ọmọ Yorùbá ẹ má wò mí ràn o, ẹ má wò mí níran, mo sì wá almost 300,000 ní kù tí mo wá báyìí, owó yẹn lọ everyday, náírà já wálẹ̀ everyday ni. Ẹ má wò mí ràn, ẹ ṣíjú àánú wò mí. 02141687004 02141687004 èmi ní òṣòlẹ̀ Williams Olúwatósìn GT Bank ní o 02141687004 GTB Williams Olúwatósìn ìsàwọn ẹ̀ma lórí ẹ̀. So now ẹ jẹ́ ká ṣe báyìí, irú àwọn Mufuty yẹn ó jẹ́ káwọn ará ìlú ká dìde ká lọ bá ìjọba kó bá wa bá Nise kó lè kúrò nílùú tí ó bá ti lè change for good, tàbí kó gbé lọ sí rehabilitation center tàbí psychiatric hospital ní Abẹ́òkúta ní Àrò, kó gbé lọ bẹ̀ kó lọ yẹ brain ẹ̀ wò. Kò fẹ́ jọ kí bọ̀bọ̀ yẹn ná má mọ̀, àbí ká sọ pé ó tọ́ fún ti yí lórí, ṣe mọ̀ pé ó lè má rí owó yẹn rí, ó lè má rí rí ìyẹn owó tọ́ fún fúnṣẹ́ tó ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Kódà afẹ́ lè bù Ọlọ́run, afẹ́ lè gbìyànjú àti destroy Ọlọ́run. These are character assassinators tó máa ń fàyàn wálẹ̀. Látìgbà tó lè fi fa olóyè Sunday Igboho wálẹ̀, wọ́n ti rí i pé atáto iyọ̀ ọ̀dùn ìgbìgbó ìpátá pọ̀ mọ́ ọ̀gbẹ̀rì a ò kí pọ́ máa wo bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni lóòótọ́ àbáyín sínú awo kan náà, ṣùgbọ́n òwe Yorùbá ni iṣẹ́ tẹ pa àwọn múgù lè pa àwọn atájọ́ ọmọ Yorùbá confam kẹ́ lè treat wa bẹ́ẹ̀. People should do something before it's too late. Gbogbo ilẹ̀ lọ́wọ́ tí Mufuty kò fi bo kí wọ́n lọ máa train àwọn ọmọ kọ́kọ́ wọ́n ṣe ń wẹ̀, wọ́n ṣe ń jagun, wọ́n ṣe ń ṣe jihad. Nígbà tí ẹnìkan máa sọ̀rọ̀ fún mi ń tẹ́ni yẹn sọ tí máa sọ ok mi ì ní dárúkọ ẹni yẹn bọ̀ máa sọ màá kọ́ èèyàn díẹ̀ bẹ́ẹ̀. Ẹni ṣé mi ò rí pé ẹgbẹ́ tí Mufuty dálẹ̀ wọn ní ọ̀kadà wọn ní mọ́tò. Aláwọ̀kọ́ wọn tún ní enough money torí pé Saudi ti já, ojú Saudi ti là, Saudi ti rí pé wọ́n kàn gbowó àwọn wèrè kan tó ń pè wọn ní àfà tó jẹ́ alákatakítí ni wọ́n. Saudi ti pé wọ́n kàn gbowó àwọn fi ń kọ́lé, wọ́n fi ń tọ́jú fámìlì wọn ni. Saudi fún wọn ní pínlẹ̀ mọ́. Iran jọ náà kọ́, Iran náà ti fẹ́ ti ṣọ́ọ̀bù báyìí. So anything tó bá wá sọ̀rọ̀ báyìí ọ̀hún lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Ọmọ Yorùbá, let's do something about this before it gets late. Ó sì ń dà báyìí o, ohun tó wà lókè ó sì tó aṣọ wa gbẹ̀rù ọmọ Yorùbá. Now bọ̀bọ̀ Mufuty kò gbọ́dọ̀ lọ scot free. Ṣẹ́yìn náà ti wá rí i pé àwọn Fúlàní kàbá wọn ní nǹkan méjì ju pọ́ fẹ́ gbalẹ̀ wa lọ. Ṣèbó ni ẹ ti rí ní online yìí, òun láti rí náà àwọn pé it's a must ṣẹ̀rí àgbọ́dọ̀ òòdù ilẹ̀ Yorùbá. Sultan Sokoto dẹ̀ ló máa control ilẹ̀ Yorùbá. Ìtumọ̀ ẹ̀ nìyẹn, tẹ́ẹ̀bà mọ̀ ìtumọ̀ ẹ̀ nìyẹn. Tó bá ti gba ṣẹ̀ríà ká ló jẹ́ olórí Muslim, Sultan of Sokoto ní gbogbo Muslim. Tó bá ti gba ṣẹ̀ríà kan nínú state kan, wọ́n ti sọ state yẹn di Islamic state nìyẹn. Tó lè dàrú ikú tó já sí pé ẹni tó bá jẹ emir Sokoto ló wọ́n máa control everything. Àwa ọmọ Yorùbá àwa di ẹrú ní ilẹ̀ bàbá wa, kò ní lè wọ̀, kò ní wọ̀. Yorùbá làwa, àwa ń ṣe àwọn kìíní, àwọn ọ̀bà ń ṣàwọn Haúsá tí ẹ mú síkùn. Yorùbá làwa, bọ́ ṣe kó gbogbo Sokoto tọ́sọ́ di Sokoto empire, bọ́ ṣe jagun tu bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe jagun wá sílẹ̀ Yorùbá. But àwa ọmọ Yorùbá a lé wọn, àwọn bàbá wa gbà sí fún wọn, àwọn wọn gbà sí, wọ́n gbà sí, wọ́n gbà sí, wọ́n gbà sí. Wọ́n ṣe ń di èjòlá ni wọ́n ń di kìnìún, wọ́n ṣe ń di kìnìún ni wọ́n ń di ẹ̀fọ̀n, wọ́n ṣe ń di ẹ̀fọ̀n ni wọ́n ń di erin. Ní sórí at the end of the day àwọn bàbá wọn gbé lẹ̀ ni o.